Ẹ káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Mo kí yín káàbọ̀. Ṣé ẹ rí lónìí, a ó máa bára wa sọ̀rọ̀ nípa fídíò kábíyèsí bàbá wa ọba Aláàfin Ọ̀wọ́adé tí fídíò wọn tí ó ń jà kiri orí social media ní ọjọ́ tòní. Tí a bá ní tanra wa, a rí i pé lára àwọn prominent king ta ní nílẹ̀ Yorùbá lọ́jọ́ tòní, ọ̀kan lára wọn ni bàbá wa kábíyèsí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ni wọ́n wà. Àmọ́ ṣẹ́yìn náà ti rí fídíò tí wọ́n ń sọ, ẹ jọ̀ọ́ kí ni èròǹgbà tiyín nípa fídíò yẹn? Ṣé rí many peoples ni wọ́n ti sọ̀rọ̀ about the video, bó tiẹ̀ wulẹ̀ jẹ́ wípé ní títí èrò àwọn kan wọ́n ní fídíò yẹn tàbùkù kábíyèsí bàbá wa Aláàfin Ọ̀yọ́. Ẹ̀yin tèmi, mo kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Bayo Black lorúkọ tèmi. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ń rè tẹ́yìn bá ṣẹ̀ ń wò mí, ẹ má gbàgbé láti bá mi buwọ́lu subscribe button yẹn, kẹ́ẹ̀dẹ̀ bá mi tan notification button yín kó lè máa notify yín ní gbogbo ìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ drop new video. Ní báyìí, ó máa wù mí kẹ́jẹ́ kí gbogbo wa kẹ́jẹ́ ká wo fọ́nrán yìí níbi tí arákùnrin kan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Saheed Ire, tí ó jẹ́ ọ̀kan lára àwọn ajàfọ́tọ̀ fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní orí ẹ̀rọ ayélujára Facebook. Saheed Ire ni orúkọ ẹ̀. Ẹ yẹ ká gbọ́ nǹkan tí ó sọ, reaction tiẹ̀ nípa fọ́nrán bí wọ́n ṣe ní pé kí bàbá wa kábíyèsí Aláàfin kí wọ́n dìde ibì kan láti jókòó síbì kan. Bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé so many people wò pé kò bad now, ṣe bí ibẹ̀ yẹn bóyá wọn ò sọ fún kábíyèsí tẹ́lẹ̀ kí kábíyèsí tó jókòó síbẹ̀ àbí bákan, ṣé mọ̀ pé mi ò sí bẹ́ẹ̀. But ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Saheed Ire sọ. Tá a bá wá gbọ́ nǹkan tí Saheed Ire sọ tán, kẹ́yìn náà kẹ́ wá bá mi fi èròǹgbà ti yín, ẹ bá mi fi sí under comment section. Fídíò tí mo fẹ́ play yìí, credit fídíò yìí ó jẹ́ titi Saheed Ire. Bayo Black lórúkọ tèmi. Tó bá jẹ́ pé gbà àkọ́kọ́ rèé tẹ́yìn ṣe ń wò wá, ẹ má gbàgbé láti bá mi buwọ́lu subscribe button. Ó yá, ẹ jẹ́ ká jọ wo fídíò yẹn. Mi sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń láǹfààní tẹ́ sì ń gbọ́ mi ní àkókò yìí. Mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè, gbogbo agbára tó lòun fòkò ọmọ ká ọmọlé lórúkọ Jésù, iná Ọlọ́run kò jó wọn dànù. Gbogbo alágbára tó lòun fọmọ rẹ jẹun níyà, gbogbo alágbára tó lòun gbẹ̀san lára ọmọ rẹ lórúkọ Bàbá tó Ọmọ tẹ̀mí mímọ́ o, agbára Ọlọ́run kò ṣe ìdájọ́ wọn. Nínú ìwé Ọba kẹ́ni orí 3 ó ní mo wò ó fín, ikú ọmọ kì í ṣe tèmi. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́lẹ̀ ṣàmì tẹ́lẹ̀ ṣí àdúrà yìí lórúkọ Jésù, ẹ̀ ní rí ikú ọmọ, wọn ò ní gbé òkú ọmọ ká wọn lé. Ẹ gbọ́ mi sà, Olúwa rán mi láti gbàdúrà fún àwọn abiyamọ àti gbogbo ẹni tó nílò àdúrà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí rè o 070 25 47 5427 070 25 475427. Ẹ jẹ́ ká jọ gbàdúrà, gbogbo tó kẹ́ máa là kọjá lórúkọ Jésù, ẹ máa rí ìyanu, ògo Ọlọ́run máa farahàn, ìyanu máa ṣẹlẹ̀. Jésù Olúwa wa, àmín. Kábíyèsí Ọlọ́run, kábíyèsí Elédùmarè, ẹ wo bọ́n ṣe pọ́n bàbá mi Aláàfin Ọ̀yọ́ lé ní ìlú Ẹdó. Ẹ wo, ẹ̀yin náà ẹ wò ó. À ń bọ̀ mi tí ì dé, mo dẹ̀ pé bàbá wa Ọ̀wọ́adé torí bàbá òdì sọ pé ẹ mọ̀ mí. Bàbá, ẹ dákun mo bẹ̀ yín, ẹ lọ gbìyànjú àti fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n o. ẹ lọ gbìyànjú láti fi
ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n, ọjọ́ orí ní kékeré lẹ fi jọba, àmọ́ ẹ̀ tún kéré náà o, nítorí pé ẹni tó bá ti above 40 tó ti wọ 50, onítọ̀hún kì í ṣọmọdé mọ́, àgbàlagbà ni. Àmọ́ ọ̀tọ̀ ni ọgbọ́n ọjọ́ orí, ọ̀tọ̀ ni ọgbọ́n ipò. Bàbá ẹgbẹ́ ẹ lọ gbìyànjú, ẹ lọ fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n lórí ipò tẹ́ wà. Ó láwọn ibi tó yẹ kí n sọ̀rọ̀ débẹ̀, mi ní sọ̀rọ̀ débẹ̀ torí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, torí Ọ̀yọ́ ti ṣe nǹkan rere fún wa nílẹ̀ Yorùbá. Ọ̀yọ́, mo kí gbogbo yín o, Kẹ́mi Ọláògùn, ó mà dùn mí o. Tá a bá ń bá emí, inú ṣáláńgá ló tọ́ sí, ìṣẹ̀lẹ̀ ìjọsìn rárá. Ìdọ̀tí rẹ̀ Ọ̀yọ́ ò dísáàfù ẹ̀, Ọ̀yọ́ ò dísáàfù embarrassment. Kábíyèsí Ọ̀wádé, kábíyèsí Ọ̀wádé, kábíyèsí Ọ̀wádé, pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín sà, pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín o. Nǹkan tẹ́ ẹ ṣe yìí, òun ló yẹ kí Ọ̀nìrìṣà ṣe nígbà tí bàbá wa Ògúngúnùsì tó kọ́kọ́ jẹ ọba. Torí bàbá kì í ṣe pé wọn ò tí ì gbọ́ wípé Ilé Ifẹ̀ ní gbogbo ọmọ Oòduà, ọmọ Yorùbá, ọmọ adúláwọ̀, ọmọ káàárọ̀-o-jíire, ibẹ̀ láti ṣẹ̀ wá, orísun wa ni, kì í ṣe pé wọ́n gbọ́. But ìgbà tí Ọ̀nìrìṣà wọlé lọ́jọ́ náà lọ́hùn, wọ́n grant interview. Ọ̀nìrìṣà wá ní ọmọdé làwọn, pé àwọn ò lè sọ wípé olórí làwọn, wípé torí àwọn bá àwọn bàbá kan níbẹ̀ tán tún dàgbà jù àwọn lọ, pé èèyàn gbọ́dọ̀ forí balẹ̀ fún wọn, kéèyàn súnmọ́ wọn, so ọgbọ́n á lè jọ ìmọ̀ àgbájọwọ́, ó ti yé yín, ó máa ipò ìlú, ìtẹ̀síwájú ìlú máa wá jẹ́ àgbájọwọ́. Bàbá ẹ má jẹ́ kí àwọn ọmọ atọ̀húnrìn wá, àwọn ọmọ akótilétà, ẹ má jẹ́ kí wọ́n máa fi ọ̀rọ̀ ẹnu tá ìdọ̀tí bá yín. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí yín ní Ẹdó. Nǹkan tó ṣe yẹn ni pé òun bá bàbá mi jà, àbí òun bá bàbá mi jà, èmi náà fojú rẹ̀ gbolẹ̀. Bàbá mi, ṣé ẹ mọ̀ pé kò sẹ́ni tẹ́ ẹ máa ná bàbá ẹ̀ lójú ẹ̀ tó máa rí yín tó máa rẹ́rìn sí yín ṣá? Ẹlẹ́ẹ̀kejì sà, ká dọ̀bálẹ̀ fún rárá, kó máa sọ pé ká má gà. Bàbá lórí ọ̀rọ̀ yìí jù mí, èyí ò jù ẹ́. Bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ o, ẹ bọ́lẹ̀ ń bẹ̀ o. Bàbá ẹ má wo Ògúngúnwùsì tó wà ní orí adé àpèrè Orísun, ẹ má wo tọjọ́ orí wọn o. Mo ń sọ fún yín o, èmi ò wá ṣọ̀tẹ̀ ń bí o, àmọ́ ìdọ̀tí tó bá máa ta bá ìlú Ọ̀yọ́ lápapọ̀ mi ò fẹ́, gbogbo wa láàjọ fẹ́. Mi kì í ṣọmọ Ọ̀yọ́ o, àmọ́ bàbá mi náà lẹ jẹ́ o. Kò yẹ kí ìdọ̀tí máa ta bá ilẹ̀ Yorùbá kan àbí ilẹ̀ káàárọ̀-o-jíire kan, káwa ọmọ original blood dúbẹ̀ dẹ̀ máa rẹ́rìn ká dẹ̀ wà òkè. Ẹ wo ẹni tó sọ pé kẹ sún sọ̀hún, ẹ wo wọ́n yẹ ṣọwọ́ báyìí, wọ́n ti ẹ sọ pé kábíyèsí bàbá, káwọn ẹ̀ṣọ́ yín kọ́ wá ràgàbò yín, kẹ́ dìde kẹ́ wá lọ jókòó síbòmíì, wọ́n ṣe yẹn o. Ẹ wo ẹni tí ò tó yín, ẹ wo bó ṣe ṣọwọ́. Bàbá mi Aláàfin Ọ̀yọ́, ọ̀rọ̀ yín di pẹ̀lẹ́pẹ̀lẹ́, bàbá ìjọ mo bẹ̀ yín. Ẹ wo orí ti ẹ̀yọ télú tí ń ṣe télú, tó bá yẹ pé Ràṣídì ní bóyá lẹ́lẹ̀ ní ó jókòó sí. Bí ṣe rí, kò pọ́n kábíyèsí ilé kó jáde kó máa tàbùkù kábíyèsí ẹgbẹ́ ẹ̀. Kò tọ́ sí o. Ṣé ẹ wá rí tírú nǹkan bẹ́ẹ̀ bá wá fẹ́ ṣẹlẹ̀, tá a bá rí èèyàn kan tó dìde ní sàkání yín tó tàbùkù síbòmíì, ó yẹ kẹ́ ẹ ti tètè pé bọ́lẹ̀ bẹ́ẹ̀, má ṣe bẹ́ẹ̀ mọ́. Tí n bá ṣe prógrámù kan tí ò dáa, tó fi dàpọ̀ fẹ́ rọ́ǹgì díẹ̀, mo jẹ́rìí bàbá mi akọni olóyè Adéyẹmọ, á pè lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Sáyid, delete fídíò yẹn mi ò fẹ́. Delete, kò yẹ kó rí bẹ́ẹ̀, má sọ bẹ́ẹ̀ mọ́, má ṣe kíní kan mọ́. Olóyè Sunday Igboho kìlọ̀ fún mi, kì í ṣọ̀rọ̀ ìgbà méje, pé má bu ọba kankan mọ́ o. Sáyid, má bu ọba kankan mọ́. Àwọn ọba yẹn, wọ́n dúró tì wá o, má bu ọba kankan mọ́. Wọ́n wá ṣàlàyé àìmọ̀ lèmi fi máa ń bú ọba ńgbà kan, mo ti bú ọba rí àìmọye, kí ló kan rú àwa yìí. But nǹkan tí ò dáa kò yẹ ọmọlúàbí. Wọ́n wá sọ ìtàn bí Ilé Ifẹ̀ ṣe jẹ́ fún mi. Bàbá mi ń bẹ nínú àwọn tó sọ fún mi. Mo wá realize pé mo ṣe mistake o. Mo wá tètè lọ make correction. Ṣé wá rí pé ó yẹ mí? Àwọn èèyàn rí pé ọmọ yìí ṣe mistake lóòótọ́, àmọ́ fúnra ara ẹ̀ náà ló wá lọ ṣe correction. As how? But ó dákẹ́ lẹ́bi tètè mẹ̀bi ẹ̀ lẹ́bi kó má bàa tẹ́. Mo pòwe yẹn fúnra mi ni mi ò pa fún yín bàbá o. Ẹ má jẹ́ kán yọ ọbẹ̀ yẹn fún yín o, tó láwọn alábòsí wà tó tẹ̀lé yín tán bá yín sùn tọ̀rọ̀. Bàbá ẹ lọ jáwọ́ nínú èyí jù mí, ìwọ òjò ẹ o. Ẹ dákun mo bẹ̀ yín bàbá mi, mo forí adé bẹ̀ yín. Tó bá jẹ́ pé ẹ wọ̀ pé bí wọ́n ṣe bó ṣe yẹ kán ṣe fún yín tó, ẹ padà síbẹ̀ o, ẹ jẹ́wọ́ o, ẹ padà síbẹ̀ lọ ṣe o. Orí ibi tẹ́ wà yẹn,
orísun tó tóbi ni o. Àwọn tẹ́ ẹ kó dání pọ̀ o. Àwọn tẹ́ ẹ kó dání pọ̀ o. Aláàfin Ọ̀yọ́ orí àpèrè yẹn, orí àpèrè tó mọ́, orí àpèrè ńlá ni o, kì í ṣe orí àpèrè yẹpẹrẹ o. Ẹ má wá jẹ́ ká torí ìwà tó ń bẹ nínú wa ká wá borí àpèrè jẹ́ ìjọ. Kò sírú nǹkan báyìí lọ́dọ̀ yín sí àwọn sọ́tánì wọ̀nyẹn o. Kò sírú nǹkan báyìí lọ́dọ̀ yín sáwọn ẹ̀mí àwọn yẹn bàbá. Ó ṣe wá jẹ́ pé lórí Yorùbá sí Yorùbá náà wọ́n fẹ́ máa tàkùrọ̀sọ síra wọn. Ṣé dìídì Ọlọ́run má jẹ́ kí dìídì wá. Bàbá mi fẹ́ sọ̀rọ̀ jù, mo wá gbà yín lámọ̀ràn ni bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ nínú èyí jù mí èyí òjù ẹ kò lè pè yín o. Ṣé rí gbogbo àwọn ọba tó kù pátápátá ẹ lè dọ́dọ̀ Ṣọ̀ún kó pọ́n yín lé, ẹ má jẹ́ tàn yín. Ẹnu ọjọ́ mẹ́ta yìí ọba Ṣakí wá kí yín. Ọba Ṣakí wá kí yín, ṣọba Ṣakí ni ẹ má jẹ́ ń ṣe mistake ẹgbẹ́ correct mi o. Ọba Ṣakí wá kí yín. Ó wá ń tàkùrọ̀sọ sí Ọ̀nìrìṣà. Ọba tó jẹ́ pé gbogbo àwọn Fúlàní ti gbalẹ̀ ẹ̀tàn lójú ẹ̀mí ẹ̀. Ó tún ní bàbá yẹn tún kábíyèsí mi ìfẹ́ sọ pé ẹlanu gbàgà ẹ má bínú torí nǹkan tí n bá sọ sí yín ẹ tún déwájú gẹlẹ tún sọpọ́tì bàbá yẹn láti tánìṣì orí àpèrè. Mo sì wò yín mo rẹ́rìn bọ́ mi ìfẹ́ bá yín create nuisance ní ò jẹ́ kí n sọ̀rọ̀ lọ́ba dé. Ọṣẹ mo kó sílẹ̀ owó mo fi ṣe ó pè mí kí n mọ polówó ẹ̀ kí n sì tà, mo sì ń tà mo ń tà dáadáa. Iṣẹ́ tí ò bá jẹ́ ni ò kí ń tà, yes. Ju pé kí wàá máa bá yín dá sọ̀rọ̀ lọ́ba lọ. Ẹ̀yin náà ẹ wo ọmọ adé bàbá wa Adéyẹmí ìtànà ọmọ bí ọmọ ni bá yín pariwo àwọn ọmọ àtọ̀húnrìn wá àwọn ọmọ tá a lè ju bàbá wọn wọ́n sọ pé àwọn ń gbèjà bàbá wa òwò adé wọ́n gbèjà yín bàbá. Ẹni bá nífẹ̀ẹ́ yín ò ní bá yín tàkùrọ̀sọ sí Ọ̀nìrìṣà olórí aládé gbogbo kábíyèsí o. Mi dádì ṣé mo kọ́ tó ń pè ní mátàgbà mọ́lẹ̀ òun lẹ rí yẹn sample ẹ̀ lẹ rí ládó yẹn o. Wọ́n kàn máa bá yín jà kiri wọn wà ní bá yín jàjà ariwo ìjà politics ìjà silent ìjà tó jẹ́ pé ẹ ní fúnra. Ẹ wá wo ibi tó ti máa disgrace yín àwọn seminars àwọn ibi tó bá ti yẹ kán respect yín wọ́n fẹ́ máa disgrace yín ni o. Mason ti lọ against yín tẹ́ ẹ mọ̀ torí pé àwọn ọba tó kù rí pé bàbá wọn lẹ́ ń bájà wọn lè take care easy pẹ̀lú yín. Ó wá kù bẹ́ẹ̀ bá ṣe understand ọ̀rọ̀ mi sá ẹ má bínú tó bá lélẹ̀ tí mo sọ tí ò dá o. Àmọ́ tó bá tẹ́ ẹ̀yin ò bá ti bínú àwọn tó ń tẹ̀lé yín tó bá fẹ́ bínú kànáà wà nílẹ̀ tán lè lọ kó sí èmi ò mind. Àmọ́ èmi ní kémi pé yín ṣàkíyèsí gẹ́gẹ́ bí bàbá mi pé bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ lórí èyí jù mí èyí ò jù ẹ o ìpàdé wa bí oyin. Mi sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń láǹfààní tẹ́ sì ń gbọ́ mi ní àkókò yìí mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè gbogbo agbára tó lòun fòkò ọmọ ká ọmọlé lórúkọ Jésù iná Ọlọ́run kò jó wọn dànù. Gbogbo alágbára tó lòun fọmọ rẹ jẹun níyà gbogbo alágbára tó lòun gbẹ̀san lára ọmọ rẹ lórúkọ Bàbá tó Ọmọ tẹ̀mí mímọ́ o agbára Ọlọ́run kò ṣe ìdájọ́ wọn. Nínú ìwé Ọba kẹ́ẹ́nẹ́ orí 3 ó ní mo wò ó fín ikú ọmọ kìí ṣe tèmi. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́lẹ̀ ṣàmì tẹ́lẹ̀ ṣí àdúrà yìí lórúkọ Jésù ẹ̀ ní rí ikú ọmọ wọn ò ní gbé òkú ọmọ ká wọn lé. Ẹ gbọ́ mi sà Olúwa rán mi láti gbàdúrà fún àwọn abiyamọ àti gbogbo ẹni tó nílò àdúrà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí rè o 070 25 47 5427 070 25 47 5427. Ẹ jẹ́ ká jọ gbàdúrà gbogbo tó kẹ́ máa là kọjá lórúkọ Jésù ẹ máa rí ìyanu ògo Ọlọ́run máa farahàn ìyanu máa ṣẹlẹ̀ Jésù Olúwa wa àmín.